ṣe rí kinní yẹn kí olórin méjì máa bára wọn jà ń ṣe ló fẹ́ dàbí ègún nílẹ̀ Yorùbá wa ń bí torí ó ti wáyé láàrin àwọn bàbá wa Ọlátúnjí àti Ìsàká ó ti wáyé láàrin bàbá wa Alhaji Wáídì Ọmọwúrà pẹ̀lú Àjàpẹ́ Àjàpẹ́ náà alápàlà ni o mo ti gbọ́ kó ti ṣeré lẹ́yìn bàbá wa Ọmọwúrà rí kó tó kú ò ní tó wá fàjà wọn ni mi ò mọ̀ so ìjà wọn mi ò tó tán tàbí síra wọn ni bàbá wa olówó náà ló ń sọ́ọ̀tì Àjàpẹ́ tó tó di pé òun náà bẹ̀rẹ̀ sí ní wá pé wọ́n wá ń fèsì ara wọn tí àwọn tí ẹlòmíì ò tiẹ̀ mọ̀ wípé bóyá kì í ṣe olówó yọ̀ pẹ̀lú Alhaji Ọmọwúrà ni wọ́n ń jà mọ́ pẹ̀lú tí Àjàpẹ́ náà ń jà mọ́ olówó yọ̀ pẹ̀lú Ọmọwúrà ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ whereas ìjà oníjà ni ló gbé sórí. So kí la fẹ́ máa bára wa jà fún kí la máa kọrin búra wa fún. Barrister àti Kollington ńkọ́ ìgbà yẹn náà kọ́ni tiwọn náà ni. Tí wọ́n bẹ̀rẹ̀ ní 1980 ló bẹ̀rẹ̀ towards ending of the year. Live play ni Alhaji Kollington kọ́kọ́ ṣe síta tó jẹ́ pé wọ́n fi tahùn sí Alhaji Barrister. Kollington ló kọ́ bẹ̀rẹ̀. Àwọn ọjà kò síjà láàrin wọn ṣe bẹ́gbọ́n mi làwọn méjèèjì tó ti yé wọn ọjà kò síjà láàrin wọn so ìgbà tí mi ń gbọ́ rúmọ̀ pé Alhaji Kollington ó ti ṣe live ó fi bú Barrister kíní kankan mọ́ ní Alhaji Kollington mo ní irọ́ ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ until ìgbà tí mi náà wá gbọ́ live play yẹn bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn in support of Alhaji Ọmọwúrà. Kì í ṣe pé bóyá ìjà wà láàrin àwọn àti Alhaji Barrister ọ̀rẹ́ kòríkòsùn ni Alhaji Kollington àti Alhaji Barrister o láti kékeré. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ kéṣù kó ráyè láàrin wa Ọlọ́run má jẹ́ kéṣù kó sí wa láàrin so bí yẹn ṣe wáyé nìyẹn so mo dẹ̀ bá Alhaji dúpẹ́ pé tó Ọlọ́run gbà fún látara bẹ́ẹ̀ Ọlọ́run gbogbo Alhaji Kollington dìde so ìyẹn lọ bẹ́ẹ̀ ṣe wá rí nípa ti àwọn tí wọ́n tó ń tàùn síra wọn lọ́jọ́ tèmi mi mọ̀ tó fa ntí Táyé Currency tó fi lè máa tàùn sí Pasuma ṣùgbọ́n nítorí pé kí ni òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ̀rọ̀ wa ohunkóhun tó lè wù kí Pasuma ṣe Táyé Currency kò lẹ́tọ̀ọ́ láti máa oppose Pasuma. Lórí ògo Ọlọ́run fún Pasuma òkìkí Pasuma lọ́lọ́run fi gbé òun dìde. Ẹni tó wà lẹ́yìn ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ Kọ̀mí Jackson tó wà nìbàdàn ó ìwà ń bàdàn náà ó dẹ̀ yín kọrin ẹ̀ ẹ̀yìn ẹ̀ lòun ti kú o tóun ti bẹ̀rẹ̀ sí ní ṣeré nígbà tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọrin kì í ṣe gẹ́gẹ́ bí Pasuma ló ti ń kọ́kọ́ ń kọrin nígbà tó change sí style Pasuma ní gbogbo ló di pé gbogbo ayé láyé gba tiẹ̀ ní Ìbàdàn káàkiri tó wá káàkiri all over kọ́ ní dèkómi tí Pasuma lè ṣe funfun kò lẹ́tọ̀ọ́ kò tiẹ̀ yẹ ká gbọ́ pé Táyé Currency òun oppose Pasuma kò dá rárá kò ṣe ń tó dá then ìyẹn bẹ́ẹ̀ òtòrí mi padà gbọ́ ohun tí Òṣùpá kọ tó ń jà fún ohun tí ó tó kọ kò bú Wàsíù ó yá ó sọ ọmọ ìkàn rántí bó ṣe sọ̀rọ̀ ẹ náà ṣùgbọ́n bó ṣe sọ everybody ló lè jàǹfààní ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ yẹn lórí ẹnìkan ló gbé sórí Facebook tí mo láǹfààní àti gbọ́ music yẹn ní ìpọn prime ẹ̀ ni so kò àwọn èèyàn kan máa ń fẹ́ wá bígbà tó máa ń fẹ́ dá gúdù sílẹ̀ láàrin eléré méjì ni. bàbá ohun tí ó wà ń ta ohun tó wà ń ta tí àwa gbọ́ ni pé wọ́n ní Wasiu Ayinde tó bá kọrin tó bá dé àbí kan ni fújì mi tó ń sọ yìí wọ́n lòun náà ni ó mú Saheed Òṣùpá bẹ́sà pé bàbá wa ẹ mọ́ tún ìtàn fújì kọ ọ ẹ mọ́ pa ìtàkìtàn tá a bá sọ nípa olùdásílẹ̀ orin fújì ànábì fújì Síkírù Àyìndé Barrister ọmọ ìyàwó ológun ni o tẹ bá ní fújì yín bó o nìyẹn ṣe jẹ́ ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ Barrister ló ní fújì
àwọn tẹ̀lé ni wọ́n ní ohun tí ó gún Òṣùpá ní kẹ́sẹ̀ ẹnu nìyẹn báwa ṣe kí ló fẹ́ gún wọn ní kẹ́sẹ̀ ẹnu kí ló fẹ́ gún wọn ní kẹ́sẹ̀ ẹnu ń bẹ̀ tó bá ní fújì ń ṣèbí fújì ló ń play bóṣùpá náà bá ní fújì ń ṣèbí fújì lòun náà ń play tí kí ló bá ní fújì ṣèbí fújì mò ń play mi ò ráyè wàhálà ní ayé mi kò járùn kankan tu lára mi rárá bó bá ní fújì ijó wo ló bẹ̀rẹ̀ sí ní kọrin gbogbo ayé ló mọ̀ pé Barrister ni the creator of Fuji music bó bá ní fújì ẹ̀ náà ni kò ṣe nǹkan fújì ẹ̀ ló ṣá nǹkan àkókò fújì ẹ̀ ló ní ìní ṣókọrí fún Pasuma ni àkókò bí Òṣùpá. bàbá bóyá kí a padà sórí nǹkan tó wà nílẹ̀ tẹ́lẹ̀ lọ́dún kan tí. kò dẹ̀ sọ pé òun kò pẹ́rẹ́ lólùdásílẹ̀ fújì o. àbúkọ rẹ̀ lólùdásílẹ̀ fújì. Wasiu Ayinde ò pe rẹ̀ bẹ́ẹ̀ o. kò sọ pé òun lólùdásílẹ̀ fújì náà tó bá jẹ́ kó sọ boldly pé òun lólùdásílẹ̀ fújì ń sìn làwọn ṣẹ̀ tó lè ní opportunity láti máa oppose ẹ̀lẹ́ yẹn lórí. ẹ̀yin náà jáde tó bá sọ bẹ́ẹ̀ àbí. kí ló kàn mí. bọ́ bàbá ní ọ̀rọ̀ èmi àti yín ni o mo bẹ́ẹ̀ ara lé ń gbọ́ o lọ́rọ̀ èmi àti yín báyìí ta ló ní fújì gan. ẹni tó ní fújì. ṣé pé tó dá fújì sílẹ̀. tó dá fújì ilẹ̀ tó lè kébé fújì o èmi ni mo ní ta ni. ṣe rí mi mọ̀ bóyá lọ́dà program wa ni mo ti sọ rí ni torí òótọ́ ọ̀rọ̀ ó korò ṣùgbọ́n kò yẹ ká má lè sọ ọ́. Bó bá tó bá yẹ ká sọ ó yẹ ká sọ. Kẹrẹ tó dá fújì sílẹ̀ àwọn bàbá wa kan ti ń sọ pé àwọn fújì àgbà lẹ́kọ̀ọ́ the way tó ń fi ń kọrin ó yàtọ̀ sí ti báwa fújì sì ń ṣe ń kọrin. àbí tí mo wúlò ní now bọ̀dá Jíbówú Barrister òun ló fẹ́ lu ara ẹ̀ sọ fún mi tí mo dẹ̀ mọ̀ pé kò sí rọ́ńbẹ̀ òdodo ni tó sọ. nígbà táwọn ń gbẹ́pọ́n tó ń jí wéré Síkírù Àyìndé Barrister and his wéré group náà ń kọ síbẹ̀. ló ń jẹ́ ṣùgbọ́n nígbà táwọn wá fẹ́ ṣe bẹ̀rẹ̀ LP ọ̀gbìn 1970 náà bẹ̀rẹ̀ sí ṣe LP lọ́dọ̀ wa ń bí ṣùgbọ́n àwọn ò rí láǹfààní láti lè ṣe rẹ́kọ̀dù ńgbà yẹn gbogbo 70-71 ìgbà tó di 72 náà láǹfààní àti ṣe rẹ́kọ̀dù tí wọ́n dẹ̀ máa ṣe bọ̀dá Jíbówú wá ní eré yìí láti fi wéré láti sọ di eré ìsìn kí ni káwọn lè mú ẹ̀ ọ́n ní kọ́kọ́ sọ pé bóyá káwọn sọ pé àní sakara bá náà sọ pé náà sakara yẹn ó máa wà somehow local torí pé àwọn onígbòjé móló nǹkan kan náà ń lo sakara group wọn náà wá wò pé káwọn kúkú pè ní Fuji and his Fuji group Síkírù Àyìndé Barrister and his Fuji band or Fuji group so Alhaji bọ̀dá Jíbówú Barrister òun ló create Fuji fún Alhaji Dr. Síkírù Àyìndé Barrister. ṣùgbọ́n Alhaji Síkírù Àyìndé Barrister lọ́lọ́run ní kí gbogbo ayé mọ̀ gẹ́gẹ́ bí is the creator of Fuji music. oúnjẹ ló kọ́kọ́ pè é ló kọ́kọ́ pè rẹ̀ bẹ́ẹ̀ àbí. yes láti 72 náà ló ti wà nù rẹ́kọ̀dù wọn náà rẹ́kọ̀dù tí mo kọ fún yín tán lẹ́ẹ̀kan yẹn tí mo ní mo fẹ́ rí Martins yẹn. ẹ tún kọ́ ẹ̀kọ́ díẹ̀ ẹ bá mi kọ́ díẹ̀ sí padà kí n rántí ẹ bá kọ́ díẹ̀ ẹ bá kọ́ díẹ̀. ṣáìdì 2 ni Aláyìndé máa dé ọmọ olóhùn iyọ̀ òwèrè jẹ́jẹ́ Àyìndé máa dé ọmọ arórí iyọ̀ òwèrè jẹ́jẹ́ bẹ́ẹ̀ òmìnirin o ṣe bẹ́ẹ̀ ń bò òun erin òwèrè jẹ́jẹ́ bẹ́ẹ̀ òmọ̀sán o ṣe ń yíyan òwèrè jẹ́jẹ́ ohun tó ṣe gún atọ́kùn ní kábí léèrè o bó ṣe ń ṣo jùgbọ́n ní gbòòrò ẹ̀jẹ̀ báwọn ògbóni bó ṣe ń ṣe ẹgbẹ́ Barrister òjì bóun ní Kàsímábí ẹ̀yìn elégbèjọ ǹjẹ́ yín lò nígbèjà nítorí mo lè ṣe kísà fún yín òbí abàdélé agodo Adúsíkírù lọ́gbẹ́nu dání ẹ̀tánú ẹ̀pọ̀ Àyìndé òjẹ́ lọ ṣọ́ra o
kí wọ́n máa fọwọ́ fọ̀nà onígbèjà ń bẹ lẹ́yìn fún wa o ìwọ àdùn síkírù àwọn bíi akọ́mú Bàṣírù o bàbá àdùkà mọ́rù o àwọn ẹ̀wà lẹ́yìn fún wa o àwọn bíi Òkèèrè o àtàwọn Lady Barrister o Ràlíyà Bàmádé Ṣínà o àwọn ẹ̀wà lẹ́yìn fún wa o. wọ́n ti mí fún wọn ni wípé ọ̀rẹ́ ló yẹ ká máa bára wa ṣe kò yẹ ká máa bára wa ṣọ̀tẹ̀ torí kò sáǹfààní kan tí ọ̀tẹ̀ ń mú wá bí ò ṣe asán lórí asán la máa bá ń bẹ̀ nígbà tí àbá ní tí ò bá sí rẹ́pọ̀ láàrin wa kí la ṣe fẹ́ láǹfààní láti di àǹfààní ara wa kí la ṣe láǹfààní láti súnmọ́ra wa ṣó ti yé yín sìn kí lèèyàn fẹ́ ṣe fún mi tí màá ṣẹ̀ṣẹ̀ máa sọ pé mo fẹ́ máa kọrin bu mo fẹ́ máa pòwe mọ́ fún kíni ṣó ti yé yín sìn kí wọ́n lọ rí wọ́ọ̀n gbogbo yẹn kán lọ rí bọ́lẹ̀ kán máa kọrin tó máa dùn mọ́ etí aráyé nínú tó máa fi máa nífẹ̀ẹ́ wọn sí tágbéga fi máa bá wọn sí ìyẹn ni kán máa sùn kán máa rorí sí tó ti yẹn sìn kán fi pé lágbájá kan ó ṣe kinní kan nǹkan kan inú níbí ni òkàn ìmọ̀ wá wù tó ti yẹn sìn so kò ní ìdí ká máa wo ẹ̀wọ̀n bí wọ́n ní lágbájá sí ó sọ̀rọ̀ sí ẹ lẹ́yìn bó tiẹ̀ gbọ́ èèyàn náà àti mú dání àná sọ sí ẹ kí tó gbọ́ gan kí ló kẹ́tí ikún sí kó má ṣe bí ẹ ń gbọ́ tó ti yẹn sìn kó mú ibi tí wọ́n níbi tá a bá ń lọ lèèyàn máa ń kọjú sí tó ti yẹn sìn ọlọ́run ò dẹ̀ fẹ́ ọ̀tẹ̀ ọlọ́run fẹ́ ká máa bára wa ṣọ̀tẹ̀ torí pé kí ni ọ̀tẹ̀ kì í bímọ tó da ọmọ tí ò da lọ̀tẹ̀ bí ṣòkan lọ rí wọ́ ọ̀tẹ̀ bọlẹ̀ ẹ jẹ́ pé a ní full man unity ilé aláyọ̀ ayọ̀ ni kí la máa bára wa kí la máa bára wa ṣọ̀tẹ̀ tá a máa bára wa ẹni tí ò sọnù tá a máa wá kiri ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá ẹni tí ò sọnù tá a máa wá kiri kò yẹ kó rí bẹ́ẹ̀ èmi rọ̀ wọ́n mo bẹ̀ wọ́n kí wọ́n lọ rawọ́ gbogbo ìwà à ń pòwe mọ́ra ni à ń búra ẹni nǹkan kan bá ìyẹn kọ́ ló fa òkìkí fún eléré tọ́lọ́run bá ti máa gbéga tó máa lókìkí alágbéga kò sọ́gbọ́n ìtọ́lọ́run ló máa ṣe lórí àwọ̀ ẹ̀dá so kò jù bẹ́ẹ̀ lọ. so ní lágboolé fújì báyìí táwa ni ànábì gan láàrin gbogbo yín bó èyí tẹ̀ ń kọrin. tó jẹ́ aṣíwájú. tó jẹ́ ànábì pé ok prophet rèé o táwa sọ pa orin fújì o àwa yòókù sàábé sàwábà ni wá ta là ànábì gan ta ni sàábé ta ni sàwábà láàrin yín. ìgbà tá a bá ń sọ lọ́wọ́ yìí Aláàjì Kollington Àyìnlá àwọn ni kí lẹ ti pè é sìn. ta lànà bì ta ni sàábé. àwọn lànà bì ṣó ti yé sìn Aláàjì Kollington lẹ́yìn tí Aláàjì Barrister ti lọ torí Aláàjì Barrister gangan lànà bì fújì ní creator ṣùgbọ́n gbàtà Ọlọ́run ti ní dáadáa ti pa àwọn sọ́dọ̀ Aláàjì Kollington ló tún kò tọ́lá ọ̀hún làwọn ní gbákejì ẹ̀ ṣó ti yé yín sí tá a bá dẹ̀ tún nípa irọ́ ṣó ti yé torí òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ rẹ̀ lẹ́yìn Aláàjì Kollington sìn ẹ̀ńtà tí ń lè sọ pé tẹ̀lé Aláàjì Kollington náà ni Aláàjì Wàsíù Àyìndé Olúwayédè wọn òun náà la sọ pé tẹ̀lé ṣó ti yé yín sìn èèyàn lè sọ pé torí pé mo ti ń kọrin síwájú mo jù lọ mo ṣe gbá mo ṣe ìyẹn kọ́ la fẹ́ jẹ tọ́lọ́run bá ti gbẹ́dà sókè tó bá ti gbẹ́dà ga gbà fọlọ́run ṣó ti yé yín sìn béèyàn bá lówó tó lọ́lá tó nípò tó ní gbogbo ẹ̀ òun náà mọ ẹni tó já síwájú náà wọn lẹ́dẹ̀ ń ta bábá lábà òun ni bàbá so bóyá ìgbẹ́ nìyẹn ohun tí ò yí kò yẹ ká máa fà á ṣó ti yé yín. bàbá torí àwọn tí wọ́n fẹ́ pè yín torí mo mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run wọ́n máa pè yín promoter á pè yín sponsors á pè yín ẹ fi nọ́mbà kan lè pè yín sí ẹ filẹ̀ kan lè pè yín sí. ok tí ẹ bá fẹ́ pè ní 090 36 15 9191 lẹ́ẹ̀kan sí 090 36 15 9191 direct contact mi nìyẹn. ṣé ẹ tiẹ̀ ti ń ṣeré ìta ṣé ẹ ń lọ síbi ìyàwó òkú àgbà ìkómọ fírídọ́ọ̀mù. wọ́n ń lọ ṣó ní Saturday Sunday kò sígbà tí mi ń lọ ṣó. pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run. káàkiri.
ọlọ́run tó ọba mú ìtẹ̀síwájú o ẹ̀fọ́ ìdágbére fáwọn ẹ̀ka máa lọ́lé ẹ̀fọ́ ìdágbére fáwọn èèyàn. olúwalógbó ẹ̀dákọ̀ púpọ̀ wọ́n jọra wọn lójú ẹ̀yin ará mi ẹ jẹ́ àlàdí ẹ̀yẹ wọn o torí ayé kò tọrọ gúlégúlé ọmọ ẹ̀dálé o kí là ń payé kí la ti mọ́lé ayé sí tó bá jẹ́wọ́ ló lè ní kó káyé rù níwọ̀nba o àwọn tí wọ́n ti wà níbẹ̀ dà bí rere ló bá ń ṣe o ó kù ẹ́ pẹ̀lú ìwà ẹ bí kà ló bá ń ṣe o ó kù ẹ́ pẹ̀lú ìwà ẹ bẹ́bí bá ń pààyàn bí gàrí ló bá fún o ó kù ẹ́ pẹ̀lú ìwà ẹ bẹ́bà ló bá fún ó kù ẹ́ pẹ̀lú ìwà ẹ bí bùkátà bá kànyàn bí bàṣírí ni ẹni ó kù ẹ́ pẹ̀lú ìwà ẹ túnàṣírí ni ẹni ó kù ẹ́ pẹ̀lú ìwà ẹ ó kù ẹ́ kù màláìka ní kòtò ikú apolówó ikú apàtàlìkà apolówó ikú apàtàlìkà apẹni tó ló ń jẹ tí ò lè fún nìyàn jẹ tó ló ń jẹ tí ò lè fún nìyàn jẹ níjọ́ tó bá kú ẹni tí ò fẹ́ràn ẹ adébẹ̀ wọn pọ́nlé tí kì í kí ẹ kó dàbọ̀ adébẹ̀ wọn pọ́nlé tó lè fún ní fẹ́dífì jẹun adébẹ̀ wọn pọ́nlé o a tún fi tọ́ǹbìlà pinnu owó tó lé ní mílíọ̀nù kò gbọ́dọ̀ dín pẹ́rẹ́ tó bá wọ báǹkì kò gbọ́dọ̀ dín sísì kò jẹ́ ráyè gbọ́tẹ́bí bìlìntà sí àwọn èèyàn ẹ gbọ́tẹ́bí ẹ bìlìntà sí àwọn èèyàn ẹ mọ̀ pé níjọ́ tó bá kú fámìlì oníbàyẹ̀dẹ̀ kò tó láyìlá ìlà ńlá láyìlá láyìlá ìlà ńlá láyìlá ìlà ńlá mo sọ́rí fún bàbá olówó mo sọ́rí fún màmá olówó tó ń fowó jẹ dáníyàwó níjọ́ kan àṣàrà ìlú àbèrè o. tó kò ní bàjẹ́ o kò ní báyìí lọ láti tẹlifíṣàn àrífà ọmọ Yorùbá bàbá wa Alhaji Minkayo Àdìsá Oríjà ẹ ṣé o àmọ̀ rí yín bá ó dàbọ̀ Oríjà tó ọmọlúwo ní iná ọmọlúwo ní. ọmọ ìgbómìnà ni mí ọmọ bíbí Àjàṣẹ́ Èpo ni mí. ní Kwara. ní Kwara state. Olùpọ̀ ọ̀la ìlú alàgbà. bẹ́ẹ̀ni Adéyẹmí Adéọba ọ̀fẹ́ ìlú l'Àjàṣẹ́ Èpo ọba tó kọ́kọ́ jọba l'Àjàṣẹ́ Èpo nìyẹn ibẹ̀ yẹn dẹ̀ ni ìdílé bàbá tó bí bàbá ìyá mi. àti Ọ̀yọ́ náà ti wá tẹ Àjàṣẹ́ Èpo dó náà ti wá tẹ̀ dó. ọmọ Àjàṣẹ́ Èpo ni aláwọ. ọmọ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àti bàbá àti ìyá bàbá ìyá bàbá ìyáláyà bàbá. gbogbo èèyàn ọmọ gbóná tẹ́ ń wá káàkiri àgbáláyé kàwúwa rèé o kàwúwa ẹgbẹ́ àdìrẹ sí wọn. aláwọ pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run bá mi gbé yín délẹ̀ lérí o pẹ̀lú ògo Ọlọ́run ṣe wọ́n. orúkọ mi ni wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global Alore TV ẹ máa wo ẹ̀kọ́ pọ̀ ń bẹ ìrírí ayé pọ̀ ń bẹ òtítọ́ pọ̀ ń bẹ ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé.